A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Òṣìṣẹ́ aláàbò 5 ni wọ́n ti fi sí àhámọ́ tí wọ́n yọ̀ǹda fún ìgbẹ́jọ́ lẹ́yìn ìwádìí alápapọ̀ sí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìtàpá sí òfin ààbò ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nígbà tí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai dé ní ọjọ́ 12 oṣù kejì. Ìwádìí tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, àjọ NIS, NCS àti Federal Ministry of Aviation jọ pawọ́pọ̀ ṣe ìwádìí ni ó ṣe àwárí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìtàpá sí òfin àṣẹ pápákọ̀ Unprecedented Compromise of Airport Security Protocols. Àwọn òṣìṣẹ́ tí ajé ìwà yìí símọ́ lórí ni wọ́n tọpinpin dé ọ̀dọ̀ gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí àlàyé ìgbìmọ̀ àwọn olùṣèwádìí, àwọn òṣìṣẹ́ yìí jẹ́wọ́ wípé àwọn gba rìbá láti fi ààyè gba àwọn tí kò lẹ́tọ̀ọ́ sí agbègbè tí wọ́n fòfin dè restricted areas láàrin pápákọ̀ tí wọ́n fi ríbi dí àwọn agbófinró lọ́wọ́ àti ṣiṣẹ́ wọn. Wọ́n gbà wípé àwọn ṣe ẹ̀ṣẹ̀ tí ó tàbùkù òfin ìṣẹ̀dálẹ̀ gẹ́gẹ́ bí orísun ìròyìn tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí ṣe jábọ̀. Gbogbo afurasí tí wọ́n ti taari sí ọ̀dọ̀ àjọ alámòjútó ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn mìíràn ICPC fún ìbániṣẹjọ́. Bákan náà ni àwọn òṣìṣẹ́ NIS àti NCS tí wọ́n ní àwọn náà ṣi ipò wọn lò láti mú kí ìrúfin yìí ṣeé ṣe, ṣùgbọ́n tí wọn kò gba rìbá yóò kojú ìgbìmọ̀ olùbáwí. Bí a kò bá gbàgbé wípé eré ìtàgé díẹ̀ wáyé ní pápákọ̀ Nnamdi Azikiwe ní ọjọ́ 12 oṣù kejì nígbà tí àwọn agbófinró gbìyànjú àti fi ọwọ́ ṣìkún òfin mú El-Rufai bí ó ti dé láti ilẹ̀ Cairo. Gómìnà àná kọ ìgbésẹ̀ yìí tí ó yọrí sí awuyewuye kí wọ́n tó padà yọ̀ǹda rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Ọ̀gbẹ́ni ẹni ọdún 43 kan ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ní Ṣẹ̀pẹ̀tẹ́rì, ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ẹ̀sùn wípé ó lu ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin pa pẹ̀lú òkúta ńlá látàrí wípé ó ní olóògbé yìí yìnbọn fún un lójú àlá. Lateef Sulaiman láti agboolé Alégúnlóde ní Ṣẹ̀pẹ̀tẹ́rì ni ó ṣàdédé jí lójú oorun tí ó sì ní àrídájú wípé ẹ̀gbọ́n rẹ̀ Mustapha Hamidu ẹni ọdún 52 ṣe ìkọlù sí i lójú àlá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ DSP Ayọ̀nládé Ọláyínká, kàkà kí Sulaiman gbá kámú níṣe ni ó gbé òkúta ńlá là mọ́ ẹ̀gbọ́n rẹ̀ kí ó tó na pápá bora. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ẹnìkan tí ó pe orúkọ ara rẹ̀ ní Badmus Yunusa láti agboolé Alégúnlóde Ṣẹ̀pẹ̀tẹ́rì ni ó wá ṣe àfisùn wípé Sulaiman ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ lórí ẹ̀sùn wípé ó ń yìnbọn fún un lójú àlá. Wọ́n gbé Mustapha dìgbàdìgbà re ilé ìwòsàn ìlérí olúwa ní Ṣẹ̀pẹ̀tẹ́rì ṣùgbọ́n ẹlẹ́mìí padà gbà á. Ikọ̀ ọlọ́pàá láti Àgọ́ Àmọ̀dù súré dé ibi ìṣẹ̀lẹ̀ àti ilé ìwòsàn fún ìwádìí àkọ́kọ́. Lẹ́yìn èyí ni ọwọ́ tó Sulaiman, ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bí ó ti ń ran ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí wọn. Kọmíṣánná ọlọ́pàá Fẹ́mi Haruna ti wá pàṣẹ kí wọ́n fi ẹ̀sùn ọ̀hún ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn bí wọ́n ti fi dá ará ìlú lójú wípé àwọn yóò tọpinpin ìdájọ́ òdodo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti fi ẹ̀sùn kan ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu wípé ó ń ṣe ojú ìṣáájú lórí ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai àti AGF àná Abubakar Malami. Ẹgbẹ́ alátakò yìí ní gbogbo ìgbésẹ̀ bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọkùnrin méjèèjì àti àhámọ́ wọn ní ìfúradání wípé ǹjẹ́ wọ́n ń tẹ̀lé òfin bí. Akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ ADC Bọ́lájí Abdullahi sọ nínú àtẹ̀jáde àná wípé àwọn tí ń wòye bí ẹjọ́ ọ̀hún ṣe ń lọ ó ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tó ń pa òfin mọ́, ìgbàgbọ́ àwọn ni wípé kò sẹ́ni kọjá òfin, kò ní fi ṣe ipò tàbí ọjọ́ orí, ṣùgbọ́n láàrin ìṣèjọba àwaarawa ó jọ bí ìgbà tí wọ́n ń ṣa òfin lò. Ìdí nìyí tí wọ́n fi ní wọ́n gbọ́dọ̀ pín ire láre láì ní ti òṣèlú nínú, pàápàá jùlọ lórí ẹ̀sùn ti Malami àti El-Rufai pẹ̀lú bí wọ́n ṣe ń gbé wọn kúrò ní àhámọ́ àjọ agbófinró kan bọ́ sí òmíràn ní wàràǹṣeṣà. ADC ní bí ẹ̀rí bá wà tako Malami kí wọ́n tètè yanjú rẹ̀ ní ọ̀nà tí gbogbo ènìyàn á rí. Bí
ẹ̀rí bá wà tako El-Rufai kí wọ́n má fi àkókò ṣòfò kí wọ́n jẹ́ kí òfin ṣe ìdájọ́. Bákan náà ni ẹgbẹ́ yìí pe àkíyèsí sí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní contrasting high-profile case tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn àdàmọ̀dì ìwé ìrìnnà, passport forgery, international conspiracy and impersonation, níbi tí wọ́n ti gba ìyọ̀ǹda afẹ̀sùnkàn tí ìgbẹ́jọ́ sì ń lọ ní kíákíá. Wọ́n ní àwọn yóò tẹ̀síwájú àti dúró ti ọmọ ẹgbẹ́ wọn láti rí i wípé wọn ò fi ọwọ́ rọ́ wọn sẹ́yìn, wọn ò fi ọwọ́ ọlá gbá wọn lójú tàbí dènà wọn lórí ẹ̀tọ́ tí wọ́n ní lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti figi gún gbígbégi dí ojúnà roadblocks fún owó orí àti àwọn owó mìíràn tí wọ́n ń gbà jákèjádò orílẹ̀-èdè. Bákan náà ni ìjọba bu ọwọ́ lu Presumptive Tax Framework (PTF) tuntun láti mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù okòòwò kéékèèké wá sí ojútáyé. Èròǹgbà ìgbésẹ̀ yìí ni láti mú owó orí rọrùn ní sísan fún àwọn oníṣòwò, oníṣẹ́ ọwọ́ àti ilé-iṣẹ́ kéréje. Akọ̀wé ìgbìmọ̀ Joint Revenue Board JRB Olúṣẹ́gun Adéṣọ̀kan ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé ìbuwọ́lù PTF tí ó wáyé lánàá ní Ministry of Finance Abuja. Adéṣọ̀kan ní ìgbésẹ̀ yìí kọ̀rọ̀ ojú sí gbígbégi dí ojúnà àwọn agbowó ìjọba, ìgbésẹ̀ tí àwọn oníṣòwò àti onímọ́tò kọ̀rọ̀ ojú sí tipẹ́tipẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Embassy United States ní Nàìjíríà ti fi ìkìlọ̀ léde lórí ààbò àwọn ará ilẹ̀ rẹ̀ ní ìlú Àbújá pẹ̀lú ìpalẹ̀mọ́ ìfẹ̀hónúhàn ìlú Àbújá. Nínú àtẹ̀jáde òní lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní Embassy ti ṣàlàyé wípé àpẹẹrẹ ti fi ojú hàn lórí ìfẹ̀hónúhàn ní ìlú Àbújá láàrin rògbòdìyàn tó ń lọ ní ilẹ̀ Iran. Àtẹ̀jáde yìí ṣe ìkìlọ̀ wípé ìfẹ̀hónúhàn ìṣáájú tí àwọn ẹgbẹ́ kan ṣe lórí rògbòdìyàn tó ń lọ yọrí sí ìkọlù láàrin àwọn ẹgbẹ́ kan àti ẹ̀ṣọ́ aláàbò Nàìjíríà. Embassy wá ṣe ìkìlọ̀ gidigidi fún gbogbo ọmọ US tó ń gbé ní ìlú Àbújá kí wọ́n má jáde nílé lónìí Ọjọ́rú ọjọ́ 4 oṣù kẹta. Nínú àtẹ̀jáde ìṣíwájú ni Embassy ti kọ́kọ́ wọ́gi lé visa appointments tí ó yẹ kí ó jáde lónìí Ọjọ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Délé Momodu ti ní ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ni ó yá owó jùlọ láàrin gbogbo ìṣèjọba tó ti wà ní Nàìjíríà lápapọ̀. Momodu sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Olùdásílẹ̀ Ovation Magazine tún ṣàlàyé wípé ìjọba tí APC ń darí kò tíì bọ́ nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ tírílíọ̀nù náírà tí wọ́n kóra wọn sí. Momodu ní kò sẹ́ni rí ipa owó tí ìṣèjọba Tinubu yá, ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tí òye rẹ̀ kò yé ọmọ Nàìjíríà, ṣùgbọ́n àwọn agbẹ́kẹ̀yìndé kan wà tí wọ́n ṣetán àti kó ọ̀rọ̀ sí ọmọ Nàìjíríà lórí. Ó ní APC yẹ kí ó jẹ́ ìtẹ̀síwájú ìṣèjọba Buhari, ṣùgbọ́n ojoojúmọ́ ni APC ń da ẹ̀bi ru Buhari àti APC. Ìdí nìyí tí ọ̀rọ̀ wọn kò fi yé èèyàn. Ní báyìí wọ́n ti ń sọ wípé àwọn ti mú kí owó náírà dúró déédéé tako dọ́là. Ẹ̀rín pa òun, wọ́n ti gbàgbé àti sọ iye tí dọ́là wà kí wọ́n tó gba ìṣàkóso agbára. Wọ́n ní àwọn ná tírílíọ̀nù lórí ìṣúná ṣùgbọ́n gbàgbé àti ṣàlàyé ohun tí wọ́n fi tírílíọ̀nù ṣe. Wọ́n á tún máa sọ wípé kò sí ìjọba tó dàbí ti ààrẹ Bọ́lá Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC ti fi ojú òṣìṣẹ́ ilé ìfowópamọ́ FSDH Merchant bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì £306,000 àti €50,250. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí àjọ EFCC fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé olùjẹ́jọ́ méjèèjì Bákàrè Ọládìméjì Surajudeen àti James Olúkáyọ̀dé Ìmọ̀kwédè ni wọ́n fi ojú wọn
ba iwájú adájọ́ Ismaila Ìjẹ̀lù láti Ilé-ẹjọ́ Gíga ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó lánàá ọjọ́ 3 oṣù kẹta ọdún 2026. Gẹ́gẹ́ bí àlàyé EFCC, àwọn méjèèjì ni wọ́n fi ẹ̀sùn oníkókó mẹ́wàá kàn tí ó dá lórí ìfọwọ́rá àti kíkó ohun ìní ilé-ìfowópamọ́ FSDH pamọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ṣe ètò ìfowóránṣẹ́ nípasẹ̀ Swift platform tí ó jẹ́ ẹnì kẹta. Àwọn olùjẹ́jọ́ bẹ̀bẹ̀ wípé wọn kò jẹ̀bi ẹ̀sùn. Lẹ́yìn èyí ni agbẹjọ́rò EFCC ké sí ilé-ẹjọ́ kí ó fi wọ́n sí àhámọ́ títí ìgbẹ́jọ́ mìíràn yóò fi wáyé, ṣùgbọ́n agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ Olúwaṣeun Akítúndé àti Ọlájídé Ọ̀nàsànyà sọ fún ilé-ẹjọ́ wípé àwọn ti kọ̀wé fún ìyọ̀ǹda wọn bail application kí ilé-ẹjọ́ gba ìyọ̀ǹda wọn. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ Ìjẹ̀lù gba ìyọ̀ǹda wọn pẹ̀lú mílíọ̀nù 2 náírà àti onídùúró 2. Adájọ́ ní onídùúró kan gbọdọ̀ jẹ́ mọ̀lẹ́bí tó ń ṣiṣẹ́ kí ó sì ṣe àgbékalẹ̀ ìwé-ẹ̀rí fún owó-orí láti ọdún 3 sẹ́yìn. Bákan náà ni wọ́n ní kí àwọn olùjẹ́jọ́ gbọdọ̀ ṣe àgbékalẹ̀ ìwé ìrìnnà wọn sí ilé-ẹjọ́ kí wọ́n má gbìyànjú àti fi orílẹ̀-èdè sílẹ̀ láìjẹ́ wípé ilé-ẹjọ́ fi ọwọ́ sí i, kí wọ́n sì wà ní ọgbà ìwà àtúnṣe títí wọ́n á fi yanjú gbèdéke wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.